tilẹ̀ jẹ́ pé eré àti àwàdà táwọn onítíátà máa ń ṣe làwọn fi ń ṣe, tó jẹ́ pé iṣẹ́ wọn ni wọ́n ń ṣe tọ́pọ̀ àwọn èèyàn ò sì kà á kún, kódà tó jẹ́ pé wọ́n fi ń ṣe ìpolówó fíìmù gbajúmọ̀ òṣèré tíátà ni Ẹniọlá Àjàó ìyún Beast of Two Worlds tí wọ́n ń pè lájàkádù. Ṣùgbọ́n táwọn èèyàn ti fẹ́ sọ̀rọ̀ náà di nǹkan mọ́ Ẹniọlá Àjàó àti gbajúmọ̀ òṣèrékùnrin ni amòfin Fẹ́mi Adébáyọ̀ ọmọ Ọ̀gá Bello tó ti fẹ́ sọ di nǹkan mọ́ wọn lọ́wọ́ o, tọ́rọ̀ òun sì ti ń di nǹkan ńlá lórí ẹ̀rọ ayélujára báyìí. Kódà wọn nínú ìyàwó Fẹ́mi Adébáyọ̀, Àdùkẹ́ Adébáyọ̀ ẹni tó pè yàn mọ̀ sí Ìyá Aládùkẹ́ tó ní ilé oúnjẹ ńlá sí agbègbè Yábà ní ìpínlẹ̀ Èkó, wọn nínú tiẹ̀ náà kò dùn sí ọ̀rọ̀ náà o. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Fídíò kan oníṣẹ́jú kan tí Ẹniọlá Àjàó tó gbé sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ níbi tóun àti ìwọ̀n àti Fẹ́mi Adébáyọ̀ ti ń jó ijó, ìyún ijó olólùfẹ́ tó ń fọwọ́ gbára wọn dì í tí wọ́n ń fọwọ́ kanra wọn lára níbi tí ò yẹ kó fọwọ́ kanra wọn, tí Fẹ́mi Adébáyọ̀ tí Ẹniọlá Àjàó gbé ìdí sí ní ẹnu tí ìyẹn náà rẹ́rìn tó ń fọwọ́ gbà nídìí láti fi polówó fíìmù àjàkájù. èrò mà ti di àwòyẹ̀wò sórí ẹ̀rọ ayélujára, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sára sí wọn pé kò jẹ́ tuntun báwọn òṣèré tíátà ṣe máa ń ṣe nìyẹn, ṣùgbọ́n àwọn míì mà ti gba ọ̀rọ̀ yìí, wọ́n ti ń sọ pé irú jó bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n máa jó, wọ́n ní ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń polówó fíìmù ni tàbí ṣẹ̀ṣẹ̀ ń ṣeré fíìmù. wọ́n ní ká gbogbo àwọn àgbà òṣèré tíátà, àwọn tó ti kú àtàwọn tó wà láyé, wọ́n ní ta ló ń ṣerú nǹkan bẹ́ẹ̀, wọ́n ní ìranù nìranù ń jẹ́, kò ní orúkọ méjì, kéèyàn má pa ìranù lórúkọ dà. wọ́n ní tí Ẹniọlá Àjàó àti Fẹ́mi Adébáyọ̀ tán jọ ṣe yìí ó burú, ó kù díẹ̀ káàtó, àti pé gẹ́gẹ́ bí ìyàwó ilé àti baálé ilé ó yẹ kí ààlà máa wà lórí nǹkan tí wọn yóò máa bára wọn ṣe, yàtọ̀ sí pé wọ́n fi ń ṣeré tàbí fíìmù, nítorí pé ń bi eré náà ìlà tí ń mọ̀ òótọ́ ọ̀rọ̀ ṣá o. nígbà tí ọ̀rọ̀ ti ń di wàhálà ní Ẹniọlá Àjàó náà lọ gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn tó máa ń ṣerú nǹkan tí wọ́n ń pè ní challenge bẹ́ẹ̀ kò sí wàhálà lórí wọn. onígbà tó wá dórí tòun ní ariwo túdé tó sì kan sára sí Fẹ́mi Adébáyọ̀ pé ó ṣe òkú àtìlẹ́yìn òun. ṣùgbọ́n ṣá o, bó tilẹ̀ jẹ́ pọ́n ní Ìyá Aládùkẹ́ ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀ kò sọ̀rọ̀ síta, ṣùgbọ́n tán ní inú ẹ̀ kò dùn sí bí ọkọ àti Ẹniọlá Àjàó bó ṣe jọ ń jó tí wọ́n jọ ń ṣe eré gbádìgbádì, nítorí bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn obìnrin sọ pé kò sí obìnrin náà bó ti wù kó rí tí ò rí irú ijó tí Fẹ́mi Adébáyọ̀ bá Ẹniọlá Àjàó jó náà tí ara kò ní ta àfi bí ẹni náà kì í bá ṣe obìnrin lókù.